ọ̀rọ̀ ṣe ni wò kámẹ́ni tó fẹ́ ni. Kẹ́hìndé Adégbòdù rèé níbi tó ti ń ṣàlàyé àwọn ohun tó ṣẹlẹ̀ ní alẹ́ tí Táíwò Adégbòdù tó jẹ́ pé Ọlọ́run tó ṣaláìsí gangan àti irú ikú wo gan ló pa Táíwò Adégbòdù. Gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ la gbọ́ lẹ́nu Kẹ́hìndé Adégbòdù, ìkan nínú àwọn ìbejì tó gbajúmọ̀ dáadáa tí wọ́n ń kọrin ẹ̀mí nílùú Nàìjíríà. Ẹ wò ó, ikú Sàtì Táíwò Amos Adégbòdù ló jẹ́ ikú àgbọ́lami lójú gbére fún gbogbo èèyàn pátápátá. Dúrà tèmi ó kàn máa ṣe fún gbogbo ẹ̀yin tẹ̀ ń wo fídíò yìí ni pé ikú òjijì kò ní ṣíwọ́ yín níṣẹ́ lójijì lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ máa bá mi táìpù RIP fún Táíwò Adégbòdù. Ṣé sọ̀rọ̀ níbi kọ́tọ́pọ̀ lọ́dọ̀ abẹ́ábí 9 pẹ̀lú dégúnlẹ̀ ló mú wọn wá. So in fact àtàfẹ́ máa lọ ẹjọ́ drive so tí ń drive jákàjàkà sàtìlẹ̀ irú driver wò lẹ̀ wá mú wà. Ṣé sọ́ọ̀nù kan yìí jẹ́ fi hàn bọ́ ẹtí ọ̀nà sán? Bọ́ ṣe jáde náà ló tún ti géètì. Àdẹ̀jọ́wọ́ ọdún lé náà la máa ń pray lálẹ́ ká fẹ́ sọ àdẹ̀ṣe prayer oníkálùkù dẹ̀ lọ nu yàrá ẹ̀. So wọ́n ṣe di bíi 10 ó yẹ ká lọ church kan láàárọ̀ Sunday. Èmi ó ń rò pé bí àwọn wáìgà mẹ̀wé ó máa tó wọn ká tó lọ. So bàdá wálé kọ̀ pé àárọ̀ ni o 10 làárọ̀ ni kò ṣe bí wọ́n o àmújẹ́ yálẹ̀ ọ̀sán fún Sàtì. Mo bá kọ èso ó ń play game lórí fóònù. Sàtì kìíní kan Sàtì ìbáyé wo ẹjọ́ kò wo bọ́ọ̀lù wo fíìmù kò ní time kì í ṣe ṣùgbọ́n fóònù mi ò sí ẹni tó lè tẹ fóònù Sàtì. Tà ní ta bá ń play lọ́wọ́ tí wọ́n ní ẹnìkan ìṣe náà tí ó jò tí ẹ ti sọ̀rọ̀ yóò ti mú fóònù tí ó ti mọ play géèmù yìí. Mo bá tó ń play géèmù wọ́n tẹ̀ sọ mọ́ àwé wọ́n ní 10 ní programu ọ̀la wọ́n ní àjẹpúpọ̀ ní àtètè sódà wọn á lè tètè jì àbájúkọ bíi 10 lálẹ́. So bó ṣe di bí maybe around 5 minutes to 11 ó wá kàn lẹ́kùn. Ta ni ó lóun ní kí ló dé ó lóun feel pain ní àyà òun yìí Jésù tó kí n já lọ sí hospital ọ̀dẹ̀ jìnnà sọ́dọ̀ àbọ̀ tó 5 minutes jẹ́ tó kí n já lọ. Ìyàwó ẹ̀fẹ̀ tẹ̀lé wa ní ìlú kí ló fẹ́ tẹ̀lé wa ní èrè kíkó nǹkan lè dọ́gbọ́n pẹ́lẹ́ wa. Bàlọ́ wa fẹ́ ọkọ̀ sáàrí ní káta lè sùn rẹ̀. Àlè sùn rẹ̀ bẹ́ẹ̀ dé ìbá nílé yóò sùn. Àmì o, àmì. Bàlọ́ wa fẹ́ ọkọ̀ sáàrí ní káta lè sùn rẹ̀. Àlè sùn rẹ̀ bẹ́ẹ̀ dé ìbá nílé yóò sùn. Àmì o, àmì. Ọlọ́run tó ń sọ gbogbo tó ń sọ. Ọlọ́run tó ń sọ gbogbo tó ń sọ. Ọlọ́run tó ń sọ gbogbo tó ń sọ. Tí ò sẹ́ni tí ò bí ọdún gba ọpẹ́ wa wá. Ní Jésù. Ní ti ènìyàn lára ó dùn wá Ọlọ́run. Ní ti ènìyàn lára ó ká wa lára wò. Ṣùgbọ́n gbogbo lójú rẹ̀ ó yé ìwọ náà gba ọpẹ́ wa. Àmín. Ní Jésù. Wọ́n lọ́run. A fi títóbi rẹ̀ bẹ̀ wọ́n nínú ìdílé yìí lórúkọ Jésù. Ikú òjijì lórúkọ Jésù. Òpin dé bá wọn. Àmín Jésù. Ẹ̀sà lórí àwọn èèyàn lórí àwọn ọmọ lórúkọ Jésù. Lórí ẹ̀yẹ pẹ̀lú lórúkọ Jésù. A ò ní rí kò títí. Àmín Jésù. Jésù nípa ìyàtọ̀ jẹ́ gbà wá lọ́wọ́ ikú. Ká lè yẹ ká sì máa yọ. Ìwọ Ọlọ́run lórúkọ Jésù. Sákẹ́lì àtẹ̀yìn. Ọlọ́run ṣe é mọ́ nínú ayé dàbí nísìnyí ìṣà Ọlọ́run má yọwọ́ lọ́rọ̀ mi má dá wàhálà sí mi lágbádá dákó máa ṣe láṣẹbà fọlọ́run adé àtúgbò ní ìtajọbọ dídé tá a dé ìbá fọlọ́run ìbá fàtóbi jù Ọlọ́run àṣẹdá ayé àtúbà rẹ o
àṣẹ ọlọ́ba bàbá o àṣẹ ọlọ́ba Jèhófà tóra wọ dàṣẹ jẹṣẹ tí ó ràn wọn làwọn ń lọ jẹ ìwọ ládùn tó ń bẹ nínú ohun orí wa bí ó sì ọkìnní kan ò lè ṣe ìlú olè dùn orí olè kọ agogo òkúta kẹrẹ òta ìwọ nìkan ló ń jẹ mí ní òye tá ló lè bá ọjọ́ orúkọ kò sí àfiwọ́ Ọlọ́run nìkan akọ́dà àṣẹ̀dá ayé kò sí àfiwọ́ Ọlọ́run nìkan torí àfẹ̀mí lọ́ba àkọ́kọ́ ṣe tó ìtẹ́ àwọn kan pẹ́ra wọn ní nǹkan pàtàkì àwọn dáwà wa òun wọn mọ́ orí ẹ̀mí kì í ṣe tẹ́nìkan lè dà yà lé èrò wa kò tó bá jọ bí irú ẹgbà òwe kọ́ sọ pé bọ́ba kan kú ọba kan jẹ́ àṣìpá òwe ní iṣẹ́ Ọlọ́run mà tóbi jẹrù ẹ̀dá lọ ìṣojú ayé dásùnkì la ṣe fi máa sì dòjọba lójú rẹ̀ kò dẹ̀yìn gbé o kò dẹ̀yìn gbé o tá a bá fi bí àtikára wọn kòkò tá ló máa mú ni kò sóhun kóhun ibi tágbàgbé dúró lọ́mọdé ń bọ̀ wá bá àṣẹ Ọlọ́run màmá ni ẹ̀dá kan ò lè yí padà Ọlọ́run àwa ló dá wa o tàyè kẹ́yìn tàdégbòdù tàdódé àkọ́dá Ọlọ́run làwa nílé orí ẹ̀ wá wò ó èrò wá wò ó mọ̀ sọ̀rọ̀ fún mi mọ̀ sọ̀rọ̀ fún mi. Daddy. Ìgbà tí bàbá ti sọ mo gbé ní Bíbélì sọ fún mi ara bíbá Jésù lẹ́ẹ̀kejì ká tó máa lọ yàtọ̀ sí ti tàkọ́kọ́ tó wáyé àkọ́kọ́ àbí lọ́mọ ìkókó ó dàgbà bẹ́nìyàn ṣe ń dàgbà ó jẹ́ òmù bẹ́nìyàn ṣe ń jẹ ó bá wà gbé nílé ayé o ọ̀pọ̀ ọdún tó sì tún wá lé ọdún mẹ́ta àbò gbákógbákó iṣẹ́ mímọ́ ló fàyè rẹ̀ ṣe ayé ọmọ wọn kún lọ́kọ̀ lẹ́gbẹ́ ayé bínú wọn kọ́ Jésù mọ́gì wọ́n dé ládé ẹ̀kún ojú rí tó òkú wọ́n sì jíǹde lọ́jọ́ kẹta ayé àkọ́kọ́ tó wá rèé o bàbá èjì rẹ̀ èyí ni yóò ṣe àmì fún gbogbo wa bí Jésù bá ń bọ̀ lẹ́ẹ̀kejì o ìgbà yìí làwọn fẹ́ nìyàn gbogbo láàmì sísísì làbíjọba ṣòdì tí à ń wí wọ́n lẹ́ni tí ò gbà kò ní lè ra kò ní lè ta kò ní lè ṣohun táyé ṣe pẹ̀lú ìjìyà pẹ̀lú ìnira àyàwó ikú asá oníyà ni ó jẹ́ pàṣàpàṣà ìyà tó o bá kùnà láti bá Jésù lọ o ti tọrọ amọ̀ kòrò ṣùgbọ́n mẹ́lẹ̀ ṣe èmi àwí máa sọ tẹnu mi jáde ọ̀rọ̀ ìgbéraga ìtójúsù mi ìgbéraga ló sì wá sóko ẹrú ìgbéraga fẹ́ mú wa dọ́gba pẹ̀lú Ọlọ́run wa ọ̀rọ̀ ìgbéraga ìsìn wa lọ sóko ìparun láàrúnú náà lọ sí ilẹ̀ ológo bàbá mi yé ènìyàn mi gbà mí yé àti kọ́ pẹ́kẹ́ jẹ́ mímọ́ bẹ́ẹ̀ mi ṣe jẹ́ mímọ́ ó yá bí ààrẹ onígbàgbọ́ àfẹnujẹ́ báwo ló ṣe mọ̀lẹ́ filẹ̀ ìta fún wọn pé kó mọ́lé koríko ní tàbí wúrà ló fi mọ́lẹ́ filẹ̀ tiẹ̀ pásítọ̀ ẹlẹ́rìí èké ṣíra bàbá ṣíra gbogbo wòlíì èké àtúrọ̀ta bídòdó funfun lòdì bàbá ìjọ mẹ́yẹmẹ́sì ní fẹ́ fàṣọ àbọ̀gìbọ̀ pé bàbá ìjọ ẹlẹ́wù ṣìnà tó jẹ́ nílà lọ́mọ ìjọ Maradona òjíṣẹ́ irọ́ kírísítẹ́nì yéé lè pé onígbàgbọ́ tó ń jalè àtàntí alára ṣáàkì kára bíbó dòge tiẹ̀ sẹ̀lẹ̀ pẹ̀lú Methodist kérubù sẹ́ráfù Pentecostal ìjọ tẹ̀bọ̀mí apostoli mo bèrè ní sẹ́pìlẹ̀ yìí láfún wọn pé kó wọlé Àtàbàtúbú no be joking matter no be dem say o whether you like make you say na impossible no matter. àbọ̀rọ̀ lásán fọ́mọlúwàbí tó bá dénú rẹ̀ kó lè dodidi gbọ́ má ṣe gbàgbé pé ayé lọ́jà ọ̀run nílé ìrìn àjò láwa yóò he ọjọ́ kan bọ̀ tá ó lọ báwo lòpin yóò ti rí fún ọ. Thank you. Àtẹ́wọ́ ìdá àtẹ́wọ́ ìdá alákọ̀wé farabalẹ̀ ẹ rántí. Olúwa Ọlọ́run gbà wá lọ́wọ́ ikú òjijì olùgbàlà wa ìwọ la wá gbẹ́kẹ̀lé Olúwa dáàbò bò wá lọ́wọ́ ikú òjijì torí ìṣẹ̀fọ̀ táwa yóò ṣe nítorí náà dá lọ́wọ́ sókè ó yá dá wá sí dá wá sí dá wá sí dá wá sí Ọlọ́run dá wá sí yé ìṣẹ̀fọ̀ táwa yóò ṣe nítorí náà dá wá sí. Mo gbàdúrà fún wọn pé
kí ọlọ́run tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ Adégbòdù Twins ẹ jẹ́ ká máa type RIP fún Sati Taiwo Amos Adégbòdù kọ́lọ́run ọba kó bá wa tẹ́ sáfẹ́fẹ́ rere o kó sùn láyé olùgbàlà. Sakeni mo gbà á ládùúrà ọlọ́run ọba kó dì ẹ́ mú lórúkọ Jésù Kristi kó má fi ẹ́ sílẹ̀ o àti gbogbo ẹbí Adégbòdù pátápátá àmín.